Fídíò kékeré tí mo fẹ́ ṣe yìí, mo fẹ́ ṣe fún ọmọ tí wọ́n ń pè ní Nakib Al-Aghnam. Nakib Al-Aghnam yìí ń jẹ́ ọmọ kéwú ní ilé kéwú tí wọ́n ti ń wo àwọn wèrè ní Ìbàdàn. Ilé kéwú àwọn wèrè ní Ìbàdàn yẹn, ẹni ẹ̀ ti mọ̀ wọ́n. So, lára àwọn ọmọ tí Ọlọ́run kádàrá pé wọ́n wò kù, àwọn ni Nakib Al-Aghnam yìí. Èmi àti máa rí àwọn fídíò ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbáà, àmọ́ èmi yà sí tí máa ń ṣàrífín sí Maulana Mudir al-Markaz. So ẹ máa ń fẹnu àbùkù kan Markaz àbáwọn tí wọ́n bá jẹ́ni tó fara kín Maulana Mudir al-Markaz àbí tí wọ́n ń ṣe dìfáwọn fààyè yẹn. So ó ti pẹ́ mo ti máa ń rí fídíò ẹ̀, kódà nígbà tí kan náà àwọn pòfẹ́sọ̀ afọ́fúngbẹ́mu kan níwò tó lọ sọ̀rọ̀ ńláńlá kan nílé kéwú kan ní Ìlọrin nígbà tí wọ́n ṣe ṣàhádà lékè òyìn, ó lọ sọ àwọn ọ̀rọ̀ aláìnílàákàyè kan bẹ́ẹ̀ tí mo jáde nígbà yẹn tí mo sọ àwọn ọ̀rọ̀ kan. Ó gbé fídíò mi, so fídíò mi ló gbé yìí, lára àwọn ọmọ dẹ̀dẹ̀wò rẹ̀ ni ó ẹgbọ́n tó ń sọ ó, ẹgbọ́ kìnnìkan mo wọ̀n tẹ because mo rí pé léyìí lára àwọn wèrè tán wò kù ní ilé kí ó tán ti ń wo àwọn wèrè ní Ìbàdàn yẹn òun ni. So kí lèyàn máa expect ní irú ilé kí ó bẹ́ẹ̀ àfi kéèyàn máa rá àwọn wèrè bíi tiẹ̀. Ẹ̀dẹ̀ mọ́ àwọn tí wọ́n ń wo wèrè náà wọ́n ti súnmọ́ ká ní wèrè ni wọ́n, báwọn àfáà rẹ̀ ṣe rí nù ni, ẹni tó pìlẹ̀ ilé kí wọn bó ṣe rí nù ni, ẹni tó jẹ́ mùdírù wọn àtàmídù wọn níbẹ̀ bí wọ́n ṣe rí nù ni. So kí lèyàn fẹ́ máa bá wọn wèrè fà, kò yé. So àmọ́ tí èèyàn bá ń gbé mọ́tò lọ títì, ó kọjá lẹ́ni wèrè ju òkòló gíláàsì rẹ̀ ó fọ́, nítorí wèrè ní ẹfílẹ̀ ó lọ change gíláàsì mọ́tò ẹ̀. Ó tún dọ̀la ó gbé mọ́tò kọjá wèrè tún ju òkòló ó tún fọ́ gíláàsì rẹ̀, wọ́n ní wèrè ní ẹ̀ ní ṣe nǹkan kan fún ẹfílẹ̀ náà ni ó tún lọ. Ó dọjọ́ mẹ́ta ṣe mọ̀ yí pé nígbà tí ó bá dé stage kan wọ́n tètè ní ẹ wá mú wèrè so. Báwọn àfáà yẹn ṣe jẹ́ wèrè wọn, àfáà àwọn tó dálé kí wọ́n lẹ̀ ń bàdàn yẹn bó ṣe jẹ́ wèrè yẹn, àtàwọn mùdírù àti àmídù wọn bọ́lọ́run ṣe ní kí wọ́n jẹ́ onígangan yẹn. Eléyìí náà ohun tí wọ́n produce sáyé nù ni. Báwa ti ń produce àwọn àfáà, àfáà onítafsir, àfáà oníwàásí, àfáà oníbàlágà, àfáà aládìísì, àfáà onítafsir, bẹ́ẹ̀ ẹ rí i pé ohun táwọn eléyìí tọ́lọ́run kádàrá wípé àwọn bàbá wọn tí wọ́n ń wo wèrè tí wọ́n sì sọ lé kí wọ́n ní orúkọ wèrè, ohun tọ́lọ́run ní káwọn produce ní orú Nakib Al-Aghnam yìí. So èyàn bẹ́ẹ̀. So Maulana Mudir al-Markaz hafizahullah wa ra'ah, ọlọ́ba ṣe dáadáa fún wọn. Ó ti pẹ́ tó ti máa ń búlì alóhùn búlì wọn, ó tẹ̀lé búlì wọn náà láti bó síbò. Kódà àfáà tó dálé kéwù yín ilé kéwù èrè yẹn lẹ̀ tí ń bẹ lọ́nà ọ̀run irú ẹ̀kọ́ lá búlì Maulana Mudir al-Markaz. So ká tó wá sọ pé àwọn ọ̀fọ́nú fọ́ra tẹ́ kó síbẹ̀ lẹ́ni tẹ́ ń pè Mudir àti Amid yẹn, so irú yín kọ́. So yóò máa jáde ẹ̀yin ọmọ dẹ̀dẹ̀wò rẹ̀, ẹ̀yin ọmọ kìnnìkan ní TikTok a máa ṣe live ń bẹ àwọn wèrè ẹgbẹ́ náà wọ́n mẹ́kún live wèrè. So ó ti pẹ́ bẹ́ẹ̀ ni èmi náà máa ń wò wípé ẹ wo ẹja fi eléyìí lẹ ọ̀pọ̀lọpọ̀ ló máa ń sẹ́yìn fídíò ẹ̀ sí mi. So Maulana Mudir al-Markaz hafizahullah wa ra'ah, bàbá wa lọ ìjírá program tí wọ́n ṣe ní táwọn Nikoba Markaz tí wọ́n ṣe ní Ogun State. So bàbá wa sọ̀rọ̀ nípa ìjírá Nabi sallallahu alayhi wa sallam. So wọ́n sì sọ̀rọ̀ nípa bó lọ́rọ̀ Abubakar ṣe jẹ́. So látọjọ́ náà ó ti bẹ̀rẹ̀ sí ní jáde, mo tàn máa ń pé fídíò tó ti ṣe gan yóò fẹ́ tó bí 4 lẹ́yìn ìgbà yẹn mo bù mọ́, ó kéré jù yóò ti tó 4 tó jẹ́ pé èébú ni. So mo rí fídíò ẹ̀ kan tó wá ń sọ àwọn ọ̀rọ̀ tẹ́mọ̀mọ̀ yìí pé ẹni tí ò bá ya wèrè rí èèyàn ní mẹ́ sọ orú ẹ̀ sẹ́ni tó bí lọ́mọ. Ṣé dandan ni kó sọ̀rọ̀ ní Maulana ló ń bá wí yẹn o, ṣé dandan ni kó sọ̀rọ̀ ní tó bá ní ohun tó fẹ́ sọ gbẹ́nu ẹ dákẹ́ náà. Ṣe má já yín so, ẹ má já yín so náà tí ò bá mọ ohun tó fẹ́ sọ
ó kàn bẹ́sìn jẹ́ ó nítumọ̀ ó ṣe kíní kan ó ṣàbẹ̀rẹ̀ sí ní sọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn wọ́n á rí wípé àwọn èèyàn tí wọ́n mọ eléyìí òun ni wọ́n máa bá ẹ tẹ̀sẹ̀ bọ́sẹ̀ jẹ́ wọ́n á sọ fún ẹ kí ó tó ló yí ẹ yẹn kí ó tó ló yí ẹ yẹn mo láwọn béèrè tí mo fẹ́ bi ẹ́ àyà yẹn nìkan náà ni kí ó tó ló yí ẹ yẹn kí làwọn afọ́ ní tafsiri sọ ń pẹ́ kí làwọn afọ́ ní kíní kan Thaniya Sinayn nìkan ló dìmú àbí afọ́ ní tafsiri ni àwọn afẹ́ fún ẹ lásàmẹ́ntì báyìí àyà yẹn illa tansuruhu faqad nasarahu Allahu iz akhrajahu alladhina kafaru Thaniya Sinayn iz huma fil ghar iz yaqulu li sahibihi la tahzan inna Allaha ma'ana فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم إلا تنصروه فقد نصره الله إلا تنصروه بقولنا لك بقى يعني ضمير يدعى النبي الله نعم فقد نصره الله الله تجيكني الله تناشي إذا أخرجه الذين كفروا ثاني سنين jáde sọ fún mi pẹ̀lú àwọn àfáà kò lórí bí wọ́n ti tú Thaniya Sinayn má wulẹ̀ bú ebu o má bú ebu tó bá dẹ̀ ti bú ebu máa ṣépè fún ẹ tààrà máa ṣépè fún ẹ tààrà àkọ́kọ́ náà lára ìpè tí wàá gbà ní wípé tí Mudirul Markaz ò bá deserve gbogbo nǹkan tó ń ṣe yẹn tó bá jẹ́ àti bani lórúkọ jẹ́ ni tí wọ́n bá deserve pẹ̀lú ògo Ọlọ́run UK tó wà yẹn wàá fi pè kan ni wàá ṣe ẹ̀wọ̀n kó tó wálé bí iznillah ìwà àtàwọn ọmọ àtìyàwó ẹ pẹ̀lú ògo Ọlọ́run ẹ padà wálé ni ọlá àwọn tá a jáde lára wọn bí iznillah tí wọ́n bá deserve gbogbo bullying tó ń ṣe ní gbogbo ọdún tó ti ń ṣe yìí bí iznillah ó ní bọ́m̀bẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run wàá ṣe ẹ̀wọ̀n nàkíbọ̀lá gínẹ́m wàá ṣe ẹ̀wọ̀n kó tó wálé kó o sì ní wálé pẹ̀lú ìdùnnú wàá wálé pẹ̀lú ìbànújẹ́ ni pẹ̀lú ògo Ọlọ́run orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo ibi tí wọ́n ti kíjí mọ́lẹ̀ ni àfi tí Mudirul Markaz bá deserve o àyàfi tí wọ́n bá deserve àmọ́ tí wọ́n bá deserve wàá ṣe ẹ̀sìn pẹ̀lú ògo Ọlọ́run wàá ṣe ẹ̀sìn àrọ́mọdọ́mọ rẹ tí wọ́n mọ̀ ṣe lọ pẹ̀lú ògo Ọlọ́run àkọ́kọ́ Thaniya Sinayn because wọ́n sọ Abubakar àti kìnìkan lọ́dọ̀ àwọn àfọ́ ní tafsiri náà àkọ́kọ́ lafzu wípé Thaniya Sinayn jáde kó lẹ́nu àwọn àfáà kò ń bẹ́ ẹni tó bá rí ẹ tó kàn ń pariwo kí làwọn àfọ́ ní tafsiri ṣe kìnìkan níbi àdàdì yẹn àwọn kan sọ wípé Sayyidina Abubakar wípé Abubakar làkọ́kọ́ àwọn kan lábúbákì là àkọ́kọ́ ànábì ní kejì ẹ̀ wọ́n ní àmọ́ kò ń ṣe ti ṣáráfù àwọn àfáà tú bẹ́ẹ̀ kò dẹ̀ ń ṣe ti mẹ́ńsílà tí wọ́n wà kò ní ṣe ti ṣáráfù àwọn kan sì ní ànábì là àkọ́kọ́ ń kà Abubakar ló ṣe kejì òǹkà àwọn kan tú bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn kan wọ́n sì tú wípé lọ́dọ̀ àwọn oníbàlágà tí wọ́n bá lò bẹ́ẹ̀ wípé Thaniya Sinayn ìbòrọ́zù shiddatil hal òun ni wọ́n jẹ́ kẹ́ mọ̀ wípé inú condition tó wà yẹn bó ṣe le tó tí ń ka wọ́n sì kéré Ọlọ́run padà làwọn tó rò ń jáde àwọn afá panupọ̀ lórí kìnnìkan àkọ́kọ́ náà áyà yìí ohun tó mú ọ̀pọ̀lọpọ̀ àròyé dání ni tó bá jẹ́ni tí ìbá ṣe lè kéwú tó jáde tán tí ń wo wèrè yẹn níbàdàn yẹn tí ìbá ṣe bẹ̀rù ti jáde ni gbogbo nǹkan yìí ò ní mẹ́jẹ́ tuntun sí ẹ̀ àwọn afá bákan náà lọ́jọ́ àkọ́kọ́ náà bákan náà kọ́ lọ ṣe tú àwọn tó pamọ́ síbẹ̀ tí ò tún yí ẹ òun ni mò ń kó ẹ yìí ìzìhúmẹ́ filgar ìzìyẹ̀kúlù li sahibihi làwọn bí ẹ pé ṣé gbogbo sahib ló ń túmọ̀ sí ọ̀rẹ́ ayò ìbéèrè kejì nìyẹn àkọ́kọ́ ìwọ jáde kò ní báwọn àfáàyè tó Thaniya Sinayn bákan náà ni
ẹlẹ́ẹ̀kejì sọ́hìbù yìí jáde kó sọ pé bálùkùránì ṣe mẹ́ ń lò ó gbogbo sọ́hìbù tálùkùránì bá lò ọ̀rẹ́ ayò ni. ṣó ń tẹ̀lé mi mẹ́ fọ́ láàdì mi o assignment kékeré ni ó wá sọ fún pé la tahzan inna Allaha ma'ana mẹ́ fòyà mẹ́ bẹ̀rù mẹ́ banújẹ́ la tahzan mẹ́ banújẹ́ inna Allaha ma'ana ọlọ́run bẹ pẹ̀lú wa àkọ́kọ́. láwọn ìbéèrè tí màá bí ẹ níbí báyìí ẹni tó lo 13 years tí wọ́n fìtínà wọn tó sì wà pẹ̀lú ànábì tó bá jẹ́ sẹ́yìn Abubakar ni o tó bá jẹ́ pé Abubakar ló wà ń bẹ lóòótọ́ o gbọ́ tó bá jẹ́ pé òun ló wà ń bẹ lóòótọ́ so inú ibi tó wà yẹn tó ti lo 13 years lára ànábì ni ó ṣe máa sọ fún yín pé ọlọ́run bẹ pẹ̀lú wa kò mọ̀ wípé ibi táwọn wà yẹn ọlọ́run bẹ pẹ̀lú àwọn ànábì ni ó ṣe máa sọ fún yín pé ibi táwọn ayé ọlọ́run wà pẹ̀lú wa o tọ́lọ́ dẹ́ ròyìn wọn pé ala inna awliya Allah la khawfun alayhim wa la hum yahzanun ayé al-Qur'ani ni mo fi ń túra wọn yìí o so kò mọ̀ ànábì ló ṣe ń sọ fún mi ibi táwọn ayé wọ́n banújẹ́ ọlọ́run bẹ pẹ̀lú wa ẹ̀kanu ni tó bá jẹ́ pé mùmínì ló wà ń bẹ lóòótọ́ ànábì ó ṣe máa sọ fún yín pé má banújẹ́ ọlọ́run bẹ pẹ̀lú wa èèyàn bẹ àti wípé inna Allaha ma'ana tó wà ń bẹ yẹn ṣé ma'iyya 'amu ni àbí ma'iyya khas gbogbo eléyìí o gbọ́dọ̀ bọ́ nínú ìdáhùn ẹ̀ o gbọ́dọ̀ dáhùn ẹ̀ o kí o tó yí ẹ gan yẹn wá prove ẹ̀ fáyé kò yé so ó di mélòó ó di mẹ́rin. fa anzala Allahu sakinatahu alayhi ṣùgbọ́n ní kí o ní ẹ tó sì yẹ dáadáa ó ṣe sọ́rọ̀ fún àbí fa anzala Allahu sakinatahu alayhi sọ̀n táwọn àfáà sọ lórí ibẹ̀ ni níbi fa anzala Allahu sakinatahu alayhi wa ayyadahu bi junudin lam tarawha ṣe bí mùmínì láwọn méjèèjì kí ló dé tí dọ̀míìrù yẹn lọ ń bá èèyàn kan tí ò padà sára àwọn méjèèjì wọ́n tu wípé ó dá níbẹ̀ yẹn náà ibi tó ti mọ̀ wípé orí ẹ kú gan o ìwọ ọ̀nà kíbílà gínáàmù ọmọ onígangangan yìí tán ń wò níbi tí wọ́n ti ń wá àwọn wèrè yìí mo mọ̀ wípé wọn ò wo ẹ tán mo mọ̀ wípé àwọn àfá ẹ tí wọ́n wà ní Ìbàdàn bẹ́ẹ̀ ni wọn ò wo ẹ tán. náà áyà yìí níbi tí mo kà yìí wípé fa anzalallahu sakinatahu alayhi dọ̀míìrù yẹn tọ́ ló padà yẹn ṣẹ́ ẹnu àwọn àfá àtúpò níbẹ̀ assignment kan tún nìyẹn bí mo ṣe fẹ́ tu yìí kò gbọdọ̀ bọ́nú ẹ̀ àwọn ẹ̀kan sọ wípé dọ̀míìrù yẹn ara ànábì ló lọ àwọn ẹ̀kan náà ara Sayyidina Abubakar ló lọ àwọn kan lára Abubakar ló lọ jáde kó sọ fún mi pé kò rí bẹ́ẹ̀ nítorí ń táwọn àfáà tí wọ́n panupọ̀ àwọn àfáà wo lọ panupọ̀ sáwọn àfáà wèrè inú ọgbà yín nìbàdàn bẹ́ẹ̀ níbi tẹ́ ẹ ti ń wo wèrè yẹn ilé kí ó tẹ́ ẹ ti ń wo wèrè yẹn sáwọn àfáà yín lọ panupọ̀ ẹ̀ àyà tí ò yí ẹ àyà tí ò yí ẹ gbogbo ohun tí mo sọ yìí bọ́n ṣe ba lọ́dọ̀ tó bá rí nìyẹn bọ́n ṣe mẹ́rin pé ìyàtọ̀ mẹ́wàá ń bẹ bí Imam tó bá rí ṣe tú bí Ibn Kathir ṣe tú bí Qurtubi ṣe tú bí Fakhruddin Razi ṣe tú ó mẹ́ bá wípé wọ́n mẹ́ sípara wọn níbi àwọn ìtumọ̀ yìí níbi àwọn tafsiri wọ̀nyí. àwọn tí wọ́n wá sọ wípé láì tí ẹkùn máa gbọ́ mi fa anzalallahu sakinatahu alayhi wa ayyadahu bi junudin lam tarawha tó nára Abubakar ni iftitahiyya àyà yẹn illa tansuruhu tẹ́ ẹ̀ bá rẹ̀ ṣe Abubakar lọ́lọ́run wí àbá nàbí Abubakar lọ́lọ́run bá wí àbá nàbí
yóò ṣe wá di wípé kọ̀rí náà nínú àyà kan náà ọlọ́run máa sọ pé fanzalallahu sakinatahu alayhi wa ayyadahu bi junudin lam tarawha tí dọ̀míìrù yóò wá padà sára Abubakar a sì ráwọn àfọ́ onítẹ̀fsírì tí wọ́n tú nípa Abubakar ni tó o bá tó bẹ́ẹ̀ tó bá bí ẹ̀rí jáde kún ní tí mo tú yóò rí bẹ́ẹ̀ kí lórí ṣe sọ̀rọ̀ wọn o òkìbọ̀lá agnam àfáà tó mọ gbogbo kí ó tán olórí ibú ọmọ kí lórí ṣe sí. So wọ́n sọ rẹ̀ di bàbàrà àwọn èèyàn kan àwọn èèyàn ẹlòmíì tún send fídíò sí mi èmi ń wọ olórí ibú ọmọ yìí èmi ò kí ń wo eléyìí ẹgbẹ́ lè dànù. So ohun tí mo fẹ́ sọ fún ẹ sórí àmọ̀ yín kò sí irú àwọ̀ tẹ́ ẹ̀ bá gbé wá billahi alazim àmọ̀ yín mo tún sọ fún ẹ wàláhì mo mọ̀ yín tán pátápátá ni. So program tó ṣe gbẹ̀yìn òun dìfẹ́ǹdì wípé Aisha Anabi iye ọmọ ọdún tó fẹ́ náà nìyẹn tẹ́ bá wo nínú ilé ayé lẹ́ni wọ́n ń fẹ́ àwọn ọmọ ọdún mẹ́jọ wọ́n ń fẹ́ ọmọ ọdún mẹ́fà tí wọ́n ń rèépù wọn tí wọ́n bá wọn sùn àwọn tí wọ́n máa ń ṣe jákujàku ní UK tẹ́wàá yẹn àní pẹ̀lú ògùn Ọlọ́run níbi tó wà yẹn sẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run wàá ṣí ẹ̀wọ̀n kó tó wálé wàá ṣí ẹ̀sín Ọlọ́run ó gbé nǹkan tó ju tiẹ̀ lọ Ọlọ́run gbé bá ọ bí Isnillah tó ò ní bọ́ńbẹ́ ṣé ọmọ ẹgbẹ́ ti ṣẹ̀wọ̀n rí Jordan náà ṣé ọmọ ẹgbẹ́ ti ṣẹ̀wọ̀n rí ẹ̀wọ̀n yẹn wàá ṣe wá Nàìjíríà yìí ni pẹ̀lú ògùn Ọlọ́run ó ò ní wálé pẹ̀lú ìrọ̀rùn àyàfi tí Mudiru bá ní ẹ̀tọ́ sí ohun tó ń ṣe yẹn àmọ́ tí wọ́n bá ní ìwọ tí bàbá rẹ ò nítumọ̀ ṣáàmọ́ bàbá rẹ ni ṣáàmọ́ bàbá rẹ ni jálàbí bàbá rẹ ṣe jálàbí gidi gan jálàbí tí bàbá rẹ ń ṣe kì í ṣe jálàbí gidi jálàbí à ń tọ́ gbẹ̀tugbẹ̀tu lá à ń tọ́ nǹkankan lá òun ni bàbá rẹ náà ṣùgbọ́n náà ló jẹ́ kó bímọ òfò bíi tiẹ̀ tó fi mú ẹ lọ́lé kí wà àwọn wèrè bàbá rẹ ti rí pé ọmọ tó ń bí nǹkan kí nǹkan ní wèrè ní náà ṣe mú ẹ lọ́bẹ̀ jáde mú fídíò kan ṣe bá fà ní bàbá ẹ mú fídíò bàbá rẹ kan jáde káwọ́ bí tí bàbá rẹ ti ń ná kéwú fídíò bàbá rẹ kan mú jáde káwọ́ bí tí bàbá tó bí ẹ ìwọ ní kíbọ̀lá àgìnẹ́mù yìí káwọ́ bí tí bàbá rẹ ti ń ná kéwú ṣe bí wọn ọmọ tó bí kalẹ̀ náà ní náírà dàrú mọ́ ẹ lọ́wọ́ àyà kan tó bá ní o tú gbogbo Al-Qur'ani nǹkan ọmọ láwọn ọmọ mẹ́gáàsì wọ́n fòdó hàn wọ́n fi kíní kan hàn kí ni wọ́n fi rẹ̀ ìwọ sí mẹ́gáàsì wọ́n ní ṣe báwọn kan rí wọ́n fẹ́ ìwọ náà mọ̀ yìí pé ẹni tó bá ń fẹ́ ọmọ ọdún mẹ́fà ọmọ ọdún mẹ́jọ ìwọ náà mọ̀ yìí pé irú èèyàn bẹ́ẹ̀ pedophile ni àbí wọ́n ní ó ń ṣẹlẹ̀ all parts of the world ó ń ṣẹlẹ̀ ní UK táwa ń ṣe kíní kan ojú wo ló fi ń wo orú ẹni bẹ́ẹ̀ ṣé wọ́n gbọ́dọ̀ fojú yẹn wo bàbá tó bí wọn náà kíbọ̀lá àgìnẹ́mù ọmọ òfò yìí wọ́n gbọ́dọ̀ fojú wo bàbá rẹ bẹ́ẹ̀ pé fẹ́ mọ 8-9 years ń parọ́ ń tàn àwọn èèyàn onísúnà ni bàbá ẹ̀ ok bàbá rẹ tó ṣe súnà yẹn ṣé bàbá ẹ fẹ́ 9 years ṣé 9 years ló fẹ́ ya ẹ̀ ìwọ yìí náà tó bí àwọn ọmọ òfò tó dẹ̀ fẹ́ yàwó sí ìyàwó olórí ibú tó fẹ́ sínú ilé sọmọ 9 years ló fẹ́ jáde kó wá sọ fáyé tó bá jẹ́rú súnà tí wọ́n fẹ́ defend nìyẹn ó ní wèrè kan nìbàdàn lára àwọn wèrè tó wò lé tó tún wọ àwọn wèrè yẹn náà ni wọ́n máa ń pè ní ajagunà ìyẹn náà jáde ó fẹ́ explain wípé kọ́ sọ wípé ta ni bàbá rẹ̀ àkọ́kọ́ ẹni tó wá fẹ́ fi ṣe example kẹ́ máa wo báwọn olórí ibú sálàfì yìí bó ṣe yẹ olórí ibú tó ẹni tó fi ṣe example wà lànàbí wípé tàwa ni bàbá ànàbí ṣé bàbá ànàbí jámọ̀ kankan lẹ́nu tiẹ̀ la'natullahi alayhi ó ní ẹni tó bá jẹ́ pé bàbá tiwa lè fẹ́ mọ́ sọ pé ta ni bàbá rẹ̀ ta ni bàbá ànàbí lẹ́nu tiẹ̀ ànàbí fẹ́lẹ́ lẹ́nu yín ẹ̀yin náà lẹ́sọ pé ó jẹ gbèsè kú ìyá àti bàbá ànàbí wà nù ná ìgbà kan àwọn kan kíníkan àwọn nǹkan kíǹkan lẹ́mẹ̀fẹ́ òròyìn ànàbí wọ́n ń ṣe all parts of the world tẹ́ bá débi táwọn èèyàn wà pẹ̀lẹ́ ìwọ nìkan ló travel jáde Nàìjíríà yìí àwọn òwò àlọ́bì kankan Nàìjíríà yẹn ìwọ nìkan ló jáde ń bẹ̀ ìwọ nìkan lójú ẹ̀ tó everywhere gbogbo àwa tó kù yìí jáde kàwé because eré ẹ̀kọ́ máa ń pa mí ni ó kàn ń display ignorance ẹ̀ ó kàn ń display ẹ̀ in complexity ni mo kàn ń wo ibi kí ló ń ṣe léyìí
tó bá ti wá wọ́gò dúdú á ti mọ̀ pé bóyá afọ́jú gan ni ẹ bó ṣe wáyé mọ̀nkánà fi áàzì yẹn hàn mẹ́ni tó o bá rí rúùmù ní mọ́kàzì yẹn lórí Islam wàláì ẹ̀sìn tó kọ́kọ́ ṣe láyé yìí náà ó ṣe ẹ̀sìn náà tààrà tọ́lọ́run bá tún gbé ẹ̀dìdì lọ́jọ́ ìgbéda kìyàmà ìgbédìdì afọ́jú lọ́lọ́run gbé ọ̀dìdì. So mo wá ń wò ẹ́ wọ́n náà ń sọ̀rọ̀ àwọn òun ló ń sọ̀rọ̀ sí. àní bàbá rẹ bàbá tó bí ewọ́ náà kíbùlà gínà mú yìí ṣọdún 6 àbọ̀dún 9 ló fẹ́ ya ẹ̀ ẹni tí wọ́n náà fẹ́ sílé yẹn ṣọmọ ọdún 9 ló fẹ́ lẹ́yìn olórí burúkú tẹ́ kò fẹ́ máa sọ ìsìláàmù lórúkọ ẹ fẹ́ máa bà nẹ́bì jẹ́ ó prefer kó defend irú nǹkan bẹ́ẹ̀ yẹn wọ́n wá sọ̀rọ̀ Abubakar yìí sìn ó jáde obìnrin ní ìgbà kan àwọn kan kíníkan ṣé ìtàn òde mọ́lẹ̀ ni wípé Abubakar yìí hadisi ni nínú sọ Bukhari jẹ́ tún gbé ẹkọ lúbẹ̀ yẹn kó jẹ́ 5 wípé wọ́n sọ wípé Abubakar ti wà nú àwọn tí wọ́n kírun ní Medina lẹ́yìn sàábé kan kó tó dípò Ànábì dé Medina kó tó dípò ṣe hijira ẹ̀ ohun tí mo kọ́ fẹ́ lò ń bẹ̀ sórí ibi eléyìí gbogbo eléyìí mo ń tẹ́ ọ̀rọ̀ kalẹ̀ ní ẹni tó bá mọ̀ mí dáadáa fídíò mi máa ń gùn àmọ́ eléyìí kí n bẹ́ẹ̀ tẹ́ ọ̀rọ̀ kalẹ̀ òun ni wípé ṣáwọn afọ́ ní tafsiri ní ká tẹ̀lé tí wọ́n ń tú wípé Abubakar wà ń bẹ̀ mẹ́gbọ́n mi o àbí Imam Bukhari ní ká tẹ̀lé èèyàn kan gbọ́dọ̀ wúwo lọ́dọ̀ ẹnu méjèèjì àmọ́ lọ́dọ̀ tèmi èmi gbà yí pé àwọn tí wọ́n hadisi Ànábì lára ohun tí wọ́n máa fi ṣe tafsiri al-Qur'ani kódà táwọn afọ́ ní tafsiri ó lò ní tó o bá fẹ́ ṣe mímọ́ parí áyà yẹn o tó o bá rí áyà mi fi tú èyí tó dá mi lójú ni pé inú hadith ló yẹ kó lọ kò ń ṣe pé Imam báyìí sọ hadith yẹn ló yẹ kó mẹ́ tú áyà tí hadith bá sọ pé Abubakar ti wà ní Medina kànẹ́bì tó débẹ̀ èwo ni ká gbà ṣọ́rọ̀ àwọn àfọ́ ní tafsiri yẹn àwọn Tabari Qurtubi Fakhruddin Razi Ibn Kathir ṣọ́rọ̀ wọn ló lágbára jù ní àbí hadisi tí Imam Bukhari gbà wá jẹ́ tún gbé ẹkọ lubẹ̀ yẹn ó gbọ́dọ̀ dáhùn ẹ̀ ó gbọ́dọ̀ dáhùn ẹ̀ torí kéwù yẹn yí ẹ gan tó o bá wá dáhùn ẹ̀ 24 hours péré mo fún ẹ tó o bá dáhùn ẹ̀ Ọlọ́run ò ní fèrè fún ẹ pẹ̀lú ògo Ọlọ́run ó máa ṣe ẹ̀sìn kiri lọ́la gbogbo orígun mẹ́rẹ̀ níbi tí wọ́n ti kí jímọ̀ láàárọ̀ yìí lẹ́ni yìí ó máa ṣe ẹ̀sìn kiri bí isnillah àfi tí Mudiru Markaz bá lẹ́tọ̀ọ́ sí nǹkan tó ń ṣe yẹn àfi tọ́mọ ìyá rẹ tó jẹ́ mùsùlùmí bá lẹ́tọ̀ọ́ sí nǹkan tó ń ṣe irú tó ń ṣe yìí sàábí mélòó ló ń ṣe irú ẹ̀ kí ẹ̀rẹ́ ni tó dàgbà jù yẹn lọ kó sì mẹ́ yẹyẹ ẹ̀ kó mẹ́ bú kó mẹ́ kéré ẹ̀ sàábí mélòó ló ń ṣe irú ẹ̀ ṣe kò láwọn classmate wa tayọ ṣe Markaz tí wọ́n mọ̀ ẹ́ ní Jordan ni ṣé ìgbésí ayé rẹ̀ pamọ́ fáwọn èèyàn ní Jordan níbẹ̀ ni níwọ̀ ẹlẹ́wọ̀n yìí ṣe báwọn classmate wa wà ní àwọn tí wọ́n gbà ẹlẹ́ níwọ̀n náà kíbọ̀lá àgìnẹ́mù yóò nítumọ̀ náà tó o ṣáṣe má ṣe tó o bá àwọn onítọ́ àṣírí èèyàn ni àmọ́ tó o bá sún adébí ká sọ tó o ṣe tó gbé ẹdẹ́ wọn aṣọ ṣáàmù ẹni Jordan níbẹ̀ ni UK tó wà iṣẹ́ kí ló ń ṣe UK tó wà iṣẹ́ kí ló ń ṣe ẹ̀kọ́ lọ bá ti obìnrin kan ti mú obìnrin yẹn ní Sùfàyò kìíní kan ẹ̀kọ́ a máa tọ̀ àwọn èèyàn ṣáàmù ẹni ṣé àmú ẹni so àyà yẹn jáde kó tú bá mi kó o sì sọ fún wa pé sáwọn àfọ́n ní tafsiri látẹ̀lé láti fi tú àyà yẹn àbí hadisi tá a rí pọ̀yàn báyìí ṣóhun láti tú so kọ́rọ̀ mẹ́jú bẹ́ẹ̀ lọ sórí mẹ́sẹ́ẹ̀jì rẹ̀ fún iléeké tó ń produce ẹ̀yin wèrè ní Ìbàdàn yẹn iléeké wèrè tó ń produce àwọn wèrè ní Ìbàdàn bàbá yín tó pilẹ̀ kò ní value wájú àwa o lópin ìgbà tó bá jẹ́ pé nínú àwọn fídíòsì ẹ̀ náà bóyá máa fi Sheikh Adamu ta yín nìyẹn bàbá yín ò ní value wájú àwa bàbá yín tó pilẹ̀ àṣeyín lóore ìgbà tẹ́ fẹ́ dálẹ̀ àwa yìí la pilẹ̀ àwọn Markaz la pilẹ̀ iléeké yín àwa pilẹ̀ ẹ̀tàn ẹ lọ gba mẹ́ni àjù wèrè àbáyín yọ wọ́n bẹ̀rẹ̀ pé Ọlọ́run níjẹ́ káwà ṣiṣẹ́ nílé pé wèrè
ṣebí mọ́nájì wèrè tẹ́ ń lò yẹn sìn òun ló jọ lára gbogbo ẹ̀yin ọmọ tó ń produce ẹ̀yin ọmọ wèrè ní Ìbàdàn yẹn. ìkànnì yín náà sọ wípé Sheikh Adam wọ́n sọ lárúbáwá kan bàbá yín láwọn tún wọn ṣe bàbá yín àkútúkú ẹ̀ lọ́nà ọ̀run gbọ́n wọn sọ fún Sheikh Adam wípé nígbà tí wọ́n kúrò lóde tán mo rò pápá Agége yóò kó sí mi lẹ́nu ní ìbá tún ṣe ní bàbá yín yóò tún ta ni ṣe yóò tún Sheikh Adam ṣe. táwọn lórí ibu Mùdírù àtàmídìí tẹ kó jọ tí wọ́n lè pé gbogbo ẹ̀yin ọmọ lálàṣẹ yìí wọ́n lè pè yín gbogbo ẹ̀yin ọmọ òfò yìí wọ́n lè pè yín kò ní ra gbá fáwọn Mùdírù àtàmídìí yín. ẹ̀yin lè ké wèrè nìbàdàn yìí ẹ̀yin lè ké wèrè ilé tó tún wà àwọn wèrè yìí kò ní ra gbá fún gbogbo yín nìbàdàn. so bring it on bring it on. so Mawlana Sheikh Adam Abdullah Al-Ilori qul huwa Allah bismillahir rahmanir rahim qul huwa Allahu ahad Allahu samad لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. مولانا مدير المركز سورة قريش بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف وليعبدوا رب هذا البيت الذي أطعمه من جوع وآمنه من خوف. أريتي هذا والسلام عليكم ورحمة الله وبركاته.